sẹ́pẹ́ nínú ti ẹ̀gbẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun à ń gbọ́ pé wọ́n ní bàbá ọba ìlú Ìwó fún ọkọ̀ sájọṣepọ̀ tó dánmọ́ láàrin àwọn àti gómìnà wa ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbọ́ sí lóòótọ́ ni wọ́n ní wọ́n ń bá gómìnà jà. ṣe rí àwọn alásọgbọnnu kò sí bí wọn ò ní fẹ́ sáwọ̀ àwọn alásọgbọnnu ọ̀rọ̀ ń gbọ́ jẹ́ pé tí wọn ò rí wọ́n mọ́ ọbí ẹ̀ ń kọ pépà ti ẹni ẹ̀sìn mẹ́ni ọlọ́mbà ṣe lálábòsí yóò kú sàbòsí tiẹ̀ mẹ́sì ṣe ń bo bàbá sí bàbá ń ga sí gómìnà wa Nurudeen Ajídémọ́lá Jackson ìmọ́lẹ̀ tọ̀sún yìí tá a fẹ́kọ́ di ìmọ́lẹ̀ orílẹ̀-èdè yìí àti kábíyèsí wa ọba wa Olúwo tí ń bẹ́ẹ̀ báyìí ọba wa Abdulrasheed tí wọ́n bá tún sọ pé àárín èèyàn tó máa dán tó ìlú ọ̀nà bẹ́ẹ̀ tún ṣe lè pé ó tún yẹ kó tún dán tó tí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátá tẹ́ ẹ bá lọ sọ fún ẹ ní Òṣogbo ní tí ó jò yé ni pé ẹ lọ bá bàbá wa Olúwo àṣẹ tó bá pa ní o ìtajọṣepọ̀ gbódé àṣẹ tí bàbá wa Olúwo bá pa òun náà ni iṣẹ́ tí a ṣe níwò ó torí bàbá wa Olúwo lọ́rọ̀ ojú ọ̀nà sí ló fi yá sí pé tí bá ṣe ti bàbá wa Olúwo èèyàn mélòó wá gbà pa tó ní wọ́n bá ní sọ̀nà àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àgbọ̀dọ̀ mọ́ mẹ́nu bà ọ̀nà ìwé náà ní àdóńbejì tẹ́mi náà ń bẹ́ńbẹ́ nínú àwọn tó fojú mi inú mi ń dùn lórí ìtẹ́ẹ̀bẹ̀ sẹ́rí bàbá wa Olúwo àti gómìnà wa báyìí ni wọ́n léètò tó sojú mi ní ẹnu ọjọ́ mẹ́ta ni wọ́n ṣe anniversary ní Ìwó Grammar School IGS ìyá wa yèyé lúà mo dúpẹ́ Ọlásánní bẹ́ẹ̀ náà tún jẹ́ ìyá gómìnà wọ́n jọ wà níbẹ̀ báyìí ni àtọba wa Olúwo tí wọ́n sì jọ sọ̀rọ̀ tí wọ́n jọ ń dámọ̀ràn tí ìyá tó ń confirm ẹ̀ pé ẹni ọba sọ wípé bàbá wa ọba pé kò sí nǹkan kan láàrin wa o èèyàn dáadáa sì ní sí wa tí bàbá wa Olúwo náà tí wọ́n náà tún jẹ́ kó yé wa pé bóòdù àwọn òní tí wọ́n bá ń gbé rúgbìn bá ń kiri àwọn tí wọn ò ní láàká inú nítorí pé wọ́n máa fẹ́ kan mẹ́wàdìí ohun tí wọn ò mọ̀ ni wọ́n fẹ́ kan mẹ́sàárín wa ni ẹ fi wọ́n lẹ̀ so àárín bàbá wa Olúwo àti àárín gómìnà wa ọdún mẹ́rin ò kò sí ìyọ̀nà tí wa ní ìsìn ni pé àhesọ̀rọ̀ lásán ni pé àárín gómìnà àti bàbá wa Olúwo àhesọ̀rọ̀ lásán ni afẹ́kẹ́ bá wa ṣàdúrà fún bàbá ọba ìlú Ìwó afẹ́kẹ́ sọ díẹ̀ nípa wọn. bàbá àlùbáríkà ọba dáadáa aláṣẹ lórí òrìṣà léèta rí lákọ̀ọ́kọ́ gbogbo ọba lọ́yọ́ ẹgbẹ́ aláṣẹ lórí òrìṣà o ṣùgbọ́n ìdáwà àkọ́kọ́ rí nù ọ̀tọ̀já aláṣẹ lórí òrìṣà ní tìwó yìí ọba tí ó mú nǹkan mímọ́ lọ́hùn mélòó lọ́wọ́ wà bẹ́ẹ̀ bàbá tó rí rí àmọ́ ẹ̀lọ́nà ilẹ̀ Haúsá lọ́hùn mọ́lẹ̀ Yorùbá ń bí kọ̀ fẹ́ẹ̀ sí abáná tí wọ́n ń jọyìn bàbá ló kù báyìí o torí àwọn kọ̀ọ̀kan náà ti ń wá jọyìn wọn táwọn náà ti rí pé ojú ọ̀nà bàbá wà níṣẹ́ bàbá sì ti jọba yìí adúpẹ́ fọ́lọ́run o nínú mi torí pé bí yóò rí báyìí tẹ́lẹ̀ o káṣọ gbogbo ọ̀rọ̀ fúnra wa o níṣẹ́ tí bàbá wa Olúwo tó dórí àpèrè ebé mi náà ń gbà bàbá èdè wọn ò ní ju ọ́fíìsì kan lọ tẹ́lẹ̀ ọ́fíìsì mi náà ṣe ti di mẹ́ta ń wò níṣẹ́ bàbá dé mi tẹ́lẹ̀ gan bá ń ṣàdúrà gbogbo tá à ń sọ yóò mọ̀ tí ìjú bí ọdún mẹ́wàá lọ ọjọ́ ìjúbà náà lọ lẹ́yìn ilé ẹ̀wọ̀ gbogbo àwọn ọ̀dọ́ ní ẹsẹ̀ ń kọ́lé pẹ́ẹ́pẹ́ẹ́ tí wọ́n ká mọ́tò pẹ́ẹ́pẹ́ẹ́ àsìkò bàbá wa náà lọ́dà tó bá wọn ẹ̀rí ẹwà àwọ̀dọ̀ odò rí táwọn yẹn náà tẹ́lẹ̀ bó yọ ọmọ tẹ́lẹ̀ ní ìsìn ó tún tóbi sí ni olótó wá tó ti wá ẹwọ ọ̀rọ̀ wọn ò ṣe é máa ròyìn tá bá ní àmọ́ ròyìn ọ̀rọ̀ wọn àlẹ́ sọ́kàn tí ìbọ̀lá bẹ́ẹ̀ ni ó sì ṣe máa ran ọmọ ìlú lọ́wọ́ tí wọ́n bá ti gbọ́ pọ̀ fẹ́ sórí lóńbì kan tó ọba ìlọ sọ fún Aláàfin wọn lọ ya wọ́n èé kọ̀ ìṣòǹbẹ̀ wọn bàbá ń lọnu ntọ́rọ̀ jẹ́ mẹ́kí wọ́n pè wọ́n tó máa pè mí èmi ò tí ìrọba tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá sáré dọ̀gbẹ̀ ojú ẹ̀sẹ̀ ni ó dìde pé ọyá ìṣòǹbẹ̀ ta ló ń tẹ̀ kí ló ṣẹlẹ̀ ìlú ìwé ni stéètì wo ni ọyá ẹ̀ka ìrìn ẹ̀sọ́ dìde ẹ lọ síbẹ̀ bàbá wo Olúwo ló nìkan wo kì í sì fojú dọmọdé kì í fojú dàgbàlagbà gbogbo àwọn ìjòyè ìlú náà nínú wọn ń dùn pẹ̀lú ọba tá a ní ó ṣe rí nù. ẹ̀sùn àdúrà wọn gbà ojúlówó ọmọ Yorùbá ẹ dákun Alhaji ẹ bá ń dárúkọ yín fún gbogbo lẹ́ẹ̀kan sí ká tó mọ̀ lọ káwọn ọmọ yìí. orúkọ tèmi ni Alhaji
ọ̀nàrẹ́bù Àmọ̀bí Taofeek Ọlátúnjí léè tí ń tún ṣe àfikún rẹ̀. A kí gbogbo lídà wa nílẹ̀ Ìwó pátá tán wà nínú ẹgbẹ́ PDP. A sì ṣe àdúrà fún ìyá wa Ìyílúwà Modúpẹ́ọlá state secretary wa, a ṣàdúrà fún ọlọ́mọdé nǹkan wọn bàjẹ́. SSG wa àbíọ̀nù àánú rẹ̀ ọlọ́mọdé nǹkan rẹ̀ bàjẹ́. Alhaji wa Kazeem Akínlẹ́yẹ àbíọ̀nù àánú rẹ̀ ọlọ́mọdé nǹkan rẹ̀ bàjẹ́. Agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gá tèmi nù Malam Ọláwálé Rasheed ọlọ́run mọ́jẹ̀ nǹkan rẹ̀ bàjẹ́ o. Sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọlọ́run mọ́jẹ̀ ó sì sọ. Gbogbo ààyè tí bá ń lọ pátá ọlọ́run mọ́jẹ̀ wọn ó sì gbọ́. Àbíọ̀nù àánú rẹ̀ ọlọ́run jẹ́ ogún ilẹ̀ ayọ̀. Wá bá ní fi ipò tó tún dáa bá ní fi lékún fún ọlọ́lá ilẹ̀lá. Ìyá wa ìyálọ́jà ọlọ́mọba nǹkan yín jẹ́ o. Akínyìn o, ẹ̀kú àtàárọ̀. Ẹ̀yin olóòtú ẹ̀kú ètò.